Afago kẹ́yìn àparò, ohun ojú wa lójú ń rí o. Ẹ wò ó, àìsí gbọ́fá kan là ń wòkè, ifá kan ò sí ń para. Ìyẹn jẹ́ ọmọ sínú fọ́tò o, bó o bá ṣe jókòó báyìí ló ṣe bára rẹ̀. Ẹ̀yin ológbọ́n tí ń bẹ ń kalẹ̀ yìí ẹ kú kalẹ̀, ẹ̀yin olóye tí ń bẹ nílẹ̀ yìí ẹ kú òye, agbo òní tẹ́lẹ̀ láṣẹ Èdùmàrè. Akọ́dọ̀ ayé ìbà ṣẹ̀dá ayé ìbà sólé wa ìbà jẹ́lé wa ìbà, ọkùnrin ìbà obìnrin ìbà. Ẹgẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ wa bọ̀, torí pé ẹni tó bá lọ ló bá kú, àwọn ọmọ bá bọ̀ ni. Bẹ́ẹ̀ bá sì gbàgbé ibi tá a dé, kò yẹ gbàgbé ibi tá a ti ń bọ̀. Ìyá náà bá wojú Músíìsì, ó ní gbẹ́nu rẹ̀ lọ́wọ́ jọ̀ọ́. Ṣé ìmọ̀ pé Músíìsì ti lọ halẹ̀ mọ́ ìyá rẹ̀ níjọ́ kan pé òun ó pàyà òun ni tó bá ń rojọ́ òun káàkiri. Ọ̀rọ̀ tó sọ fún ìyá rẹ̀ ọ̀rọ̀ tó tíìkì ni, a máa dé bẹ́ẹ̀ náà. Ìyá bá ní, ṣé o fẹ́ lọ ti ìyá rẹ̀, o fẹ́ lọ ti ẹ̀gbọ́n rẹ̀ pa ni? Àbí òun ni pé gbọ́dọ̀ lọ? Kí ni ìtumọ̀ pé gbọ́dọ̀ lọ? Ìyàwó ní kọ́kọ́ òun má jáde, ìwọ ló gbọ́dọ̀ jáde. Ó dá o, ọkọ ìyàwó, ibi tẹ́ ẹ fẹ́ lọ tó wà important, ẹ pè wọ́n bẹ́ẹ̀ o, ẹ sọ wípé tó bá dọ̀lẹ́ wà lójúmọmọ kẹ́ ẹ lọ bẹ̀. Ni ìyá bá ní pé mọ́mì ṣé ọmọ kékeré lẹ pè mí ni? Tẹ́bà sí ìbà ìṣe mi ní take ara mi ni. She's my wife, I married her. I know how to handle things. Ẹ jọ̀ọ́. Ẹ wá sọ pé kìdí kan. Ìyá bá ní pé mi mọ̀ pé ó ti dàgbà jù mí lọ. Mi mọ̀ pé wọ́n ló bí mi. Bàbá mi ẹ má bínú o. Ìyá bá ń lọ sókè. Bàbá ní mọ́mì yẹn dúró, èdè tí mo bá bínú nìyẹn. Ọkọ mi ò sì kí fẹ́ kí ìyá rẹ̀ bínú. Ó mọ̀ pé ìyá àwọn lẹ́jẹ̀ rú rẹ̀. Kò sì ní fẹ́ kí ìyá àwọn ru ọ̀rọ̀ kan sókè. Lọ́kọ mi bá tẹ̀lé ìyá rẹ̀. Ìmọ̀ tó bá ìyá rẹ̀ sọ́nù ilé ló bá padà wá sálẹ̀. Ló bá ní gbogbo tó kọ́ sí ni. Lọ́kọ mọ́mì ní hypertension. Why tó ń ṣe báyìí fún un? Ṣé o fẹ́ take it? Do you want to kill my mom? Mi ò pa mọ́mì ẹ̀. Ibo ló ń lọ? Odóbìnrin ló ń lọ. Babe, odóbìnrin kan. Ibi tí mo mọ̀ bí tó wà important fún. You know I will not lie to you. Okay, jẹ́ kí n pè ọ̀rẹ́ mi kò gbọ́. Ló bá gbé. Hello? Báwo wá ni? Ibi tí a jọ ń lọ yẹn, ṣé wọ́n ti múra tán? Mo ní mi gbọ́ nǹkan tó ń sọ. Kò yọ mi gbọ́ nǹkan tó ń sọ. Ló bá fi speaker. Ìyàwó mi náà wọ́n gbọ́ nǹkan tó ń sọ. Ibi tí a jọ ń lọ yẹn, ṣé wọ́n ti múra tán? Mo ti múra tán. Èmi kò ti prepare báyìí pé mo wà níbi ìta báyìí ni. Wọ́n dá máa bọ̀ náà. Ló bá ní ń bọ̀. Àmọ́ àwọn náà ń bẹ parọ́ ni. Bọ́dá dùn ún bẹ parọ́ ni. Ẹjọ́ lóbi kókó. Mo rí kí wọ́n máa fẹ́ explain nǹkan fóbìnrin kó máa gbọ́ torí pé òkè ń gbọ́ náà ni. Tí kí nìyẹn bá ti dán tán, ẹni tá à ń gbé ọ̀wọ́ abani, òkè ń ga rẹ́. Ọ̀dọ́gbọ́n gbé ọwọ́ tàbí àwọn àgbéyàwó abani ló máa lóyún. Eléyìí ò mọ̀ wé o. Okay, ẹni tá à ń gbére bọ̀ wá bá ní owó dọ̀gá ń wó ẹni obìnrin tó wá bá lájọṣepọ̀ Ọlọ́run ní jẹ́ kó lóyún, èmi ní kẹ́rì máa lóyún fún ẹ lágbára lọ́wọ́ Ọlọ́run wá rí obìnrin yóò máa kú dànù ni. Tí ó bá ti kú kò lọ pa. Àwọn tó ní mo sọ fún ìwọ́dọ̀ obìnrin ló lọ bẹ̀dá bó sì sì. Ṣé o gbádùn? Má dàrí kọ́ mi mọ́ o, má dàrí kọ́ mi sọ̀rọ̀ yìí méjì mọ́. 11 ló bá wọ sókè. 11 kan 12 ni. Wà ní 11, 12. Èwo láyé méjì ló ní. Lọ́kọ̀ máa ní bíbí náà. Bá mo sí mi lórí kí mo fẹ́ ṣe. Tí ó bá padà bẹ̀ mí ńkọ́. Ó bá bẹ̀ mí mo sí mi lórí. Bá ní ibi tó ń lọ yìí, ṣé mo lè tẹ̀lé yín lọ? Ó lè tẹ̀lé mi lọ. Okay, mo promise. Ọ̀la màá wálé. Ọ̀rẹ́ gbígbà gíní tí kò gbaṣọ ṣẹ́ yín. Bá ní okay, aṣọ ṣẹ́ mi. Are you okay like this? Tó bá ti dọ́là màá wálé. Wọ́n á sùn mọ́júmọ́ tún náà. Okay. I love you, baby. I love you too. Rani, bó ṣe lọ tó. Bá mi sókè. Bá tilẹ̀kùn yàrá mi. Ọ̀dọ́ tilẹ̀kùn yàrá mi. Mo mú fóònù mi, mo gbé sí mo búlọ́ọ̀kù Moses. Bó ṣe pè mí dáre sí ni, bó ṣe rìn gí báyìí. Bá gbé, hello. Wà ní 11 o'clock yàbí. Má wọlé. Òun bọ̀ àbá ẹ̀ tó bá ti wá tó bẹ́ẹ̀ má ṣe lẹ́kùn. She's my mom. Mú mi ni. Ó rí wa gan. Ìwọ náà máa lé lọ́kùn ṣe mi.
kí ló fẹ́ gbà lọ́wọ́ mi báyìí kí ni mo ṣe fún ẹ báyìí ìwọ ọmọkùnrin ṣó fẹ́ pa mí ni. mi ò pa ẹ́ wá ṣe nǹkan tí mo sọ fún ẹ. ok mo ti gbọ́. báwo sùsùsù bá gbéra bó bá mú kí bá tilẹ̀kùn bá lọ sọ́dọ̀ ẹ̀ wọlé sọ́dọ̀ ẹ̀ ká tó wọlé ẹ wo kìíní tó wà lọ́wọ́ mi ṣẹlẹ̀ ìwọ obìnrin tó bá ní infection tí infection dà láàmú tí ọyún jáde lójú ara ẹ̀ abẹ́rẹ́ rùn tàbí tó rí pé nǹkan kan rìn nínú rẹ̀ nǹkan tó nílò rẹ̀ tó ti rí ṣe ti rí infection powder infection liquid infection powder short kan náà wàá máa mú ilé ní àárọ̀ kó tó jẹ nǹkan kan àti lálẹ́ tó bá ti jẹun tó fẹ́ jẹ tán wàá máa mú níjọ́ kẹtàkẹtà eléyìí náà wàá mísì díẹ̀ mọ́ ọsàn wẹ́wẹ́ àbí kó máa bù díẹ̀ sínú ọsàn wẹ́wẹ́ kó máa mísì kó máa mú tó ti yẹn bẹ́ẹ̀ yẹn ìwọ tó bá ní infection eléyìí ẹ̀ẹ̀kan lójúmọ́ ni kó máa mú wàá mú lálẹ́ eléyìí wàá mú eléyìí láàárọ̀ wàá dẹ̀ mú lálẹ́ infection lóṣù méjèèjì ṣiṣẹ́ fún un ó lè dára eléyìí ó dẹ̀ lè rẹ eléyìí náà lọ́tọ̀ àmọ́ tẹ bára méjèèjì ẹ̀ ń tẹ̀ wọ́n ojú olúwa fọ́mọ ni èyí tẹ̀ wò pé wọ́n ní mo wà òkè wọ́n ní kò sí nǹkan tó ṣe mí kí ní kan ó dẹ̀ wọ́n ojú olúwa fọ́mọ wàrà infection powder infection liquid ọlọ́run ò ní fi yín sílẹ̀ ò ní fi olúwa sílẹ̀ àní fàìsàn ló gbà ó ẹ̀yẹ máa gbá mọ́ ẹlòmíì báyìí òbó ó mọ̀ gbá ni òbó ó mọ̀ gbá ni ẹ̀yẹ mọ̀ gbá mọ́. ẹ wo gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún yín lọ n bá wọlé lọ bá bùdá Moses ìgbà tí mo lóde ó ti rọ àwọn òwò ó bá tilẹ̀kùn nígbà tó tilẹ̀kùn ó ṣàwà ń bẹ ó ní ó dẹ̀ ṣe bí àlejò má bọ̀ náà ó ní bùdá Moses ẹ jẹ́ ká dáwọ́ nǹkan tá à ń ṣe ìdúró ẹ wò ó ẹ jẹ́ stop nǹkan tá à ń ṣe tó bá ní kí ni nǹkan tá à ń ṣe òkòdó kó máa tó kú mo ní ẹ má ṣe báyìí kí ló lè ṣe báyìí ok gbogbo promise tó máa ń promise mi yẹn I love you I cannot do without you you are my kìnìún kan yẹn irọ́ ló ń pa fún mi Làbákẹ́ báwo mo ok tí wọ́n ṣe pé mo love yín mo ṣe pé mi love yín bó kò ṣeé ṣe báwo lè yàn mẹ́ta ṣe fẹ́ dúró méjì méjì kò ṣeé ṣe àṣẹ ń sọ̀rọ̀ yìí àṣẹ ìyàkọ mi ti kúrò ní yàrá ó ti mọ̀ ó ti wá sí yàrá mi ìyàkọ mi ti ṣílẹ̀kùn kò ṣeé ṣí ó kàn ó pè mí mi ò dáhùn ó pè mí mi ò dáhùn ló wá kúrò bẹ́ẹ̀ ló bá sí yàrá Moses àwọn adé ń sọ̀rọ̀ lọ ẹnìyẹn kọ mi mọ́mí mi kí ló ń wá kiri ló bá wá síbi ẹni ọ̀nà Moses sọ̀rọ̀ ṣé wọn náà ti sùn ní Moses irú òun wo nìyẹn Moses bàbá ni máa kí ni mo kẹlẹ̀kùn ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ nìsín mo ní kí ló bá sọ̀rọ̀ nílé ó ti tilẹ̀kùn lẹ́yìn njẹ́ òní bẹ̀rẹ̀ sí ìwọ náà tilẹ̀kùn lẹ́yìn njẹ́ òní bẹ̀rẹ̀ sí tilẹ̀kùn ìyàrá yín ó tilẹ̀kùn ẹ̀ lẹ́yìn ṣe bí yàrá ẹ̀ ní kí ló dé kí lẹ fẹ́ mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lóru yìí mo ń bẹ̀rẹ̀ tó bá dọ̀la ó dọ̀la o ṣílẹ̀kùn mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo mi ò kó mo sọ fún yín tó bá dọ̀la náà kí ló dé kí máa ṣílẹ̀kùn àní kò ṣílẹ̀kùn mo fẹ́ bá ẹ sọ lórí ìbáni ok òun bọ̀ bá ní kí n wọ tó lẹ́sìn lọ ló bá ṣílẹ̀kùn bó ṣílẹ̀kùn ìyá kan ṣí ilẹ̀kùn mọ́ lọ́wọ́ ni ó ní màmí kí ló dé kí lè ń wá kiri ẹ̀yẹ jẹ́ kí lè ń wá kiri mo ìyàwó ẹ̀gbọ́n wa ó bá gàdí ìyá ó ní kí lè ń wá kiri nínú yàrá mi ó kì í ṣe tí wọ́n rí ìyànú yàrá mi nísìn ẹ̀rù bí yàrá mi ni ìyàwó ẹ̀gbọ́n mi wà ẹgbẹ́ gbogbo ok kò sí wàhálà ń bẹ tí ìwé dẹ́mi bá ti dé máa sọ fún wọn ìfẹ́ Lawrence lè enough of this insult bẹ́ẹ̀ ni sọ́kọ́ mo fẹ́ pa yín mo ní ẹ má para yín nítorí ọ̀rọ̀ mi pé ṣé mi ò mú oṣù ọmọ kékeré mo dẹ̀ mọ nǹkan tó right mo mọ nǹkan tó wrong ẹ wọ́n sọ pé mo fẹ́ pa yín ẹ ló ń fẹjọ́ ọmọ yẹn náà sun àwọn parents ẹ̀ ṣé ẹ rí mi lórí ẹ̀ ni ṣé ẹ rí mi lórí ẹ̀ ni mo rí ẹ lórí ẹ̀ Moses mo rí ẹ lórí ẹ̀ ẹ rí mi lórí ẹ̀ tí mo ń bá alájọṣepọ̀ ẹ rí mi lórí ẹ̀ ṣe wí kẹtẹ ṣe kẹ́ni pé kì í ṣe ìyá mi ni Ọlọ́run
nǹkan tó fi rán yàn lẹ́wọ̀n kò jù báyìí lọ